yàgò ẹbìlà ẹ̀jẹ̀ ńkọ́ lọ́jọ́ bí ó níná ìfapọ́nmilé àbíkẹ́ àṣà lọ́ba kéwì ìgbáyì ìkìlìbọ̀ orin ti ṣe ti ní gbọ́mi ní kí. akọrin bí ẹni láyìn pédé mọ́bẹ̀dẹ̀ jẹ́ àpèdè wọ́n pé tàná gbéra nílẹ̀ ọdí ìdè onígangan làyájọ́ ọjọ́ òbí rẹ̀ kórè ọjọ́ ọpẹ́ láyé. àṣà lọ́ba bíkẹ́ ò jẹ́ wọn pé ọ́ ní gbèjé gbẹ́jọ́ èmi bá ọjọ́ mo bá ọyọ̀ ní tèmi ọdún tuntun tó ti bá ọ láyé. aka ìmọye èèyàn lọ́jọ́ bí yín níjọ́ kan náà tí wọn ò sí nílé ayé mọ́ orí ló bá ọ ṣe mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ní kọ́ ọ tún rọ́dún. àṣà lọ́ba ò gbéra nílẹ̀ ọdíje ijó ní ijó ẹ̀yẹ rẹ̀ ni mọ́ dábí ẹ̀dùn kọ́mọ rọ̀ bí òwe ọlọ́jọ́ bí òní àbíkẹ́ agbáṣà lérí gẹ́ngẹ́ eléyìí ò wá ní pé mọ́ọ́dún fún ọ kórí ojú ọgbókójọ́ tọ́ ìṣẹ̀dá kójọ́ ọgbójú ran bàbá tó bí ọ lọ́mọ lọ ọkọ̀ ọdún o ọkùnye ìdún ọdún rẹ lọ sí ìmọ̀ṣe ayé òní bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ báyé bá bọ́ lọ́wọ́ ẹni ọ̀dẹ ńlá àdì. mo bá ọ dá sọ́dún lónìí mo bá ọ jó ọkọ̀ ọdún ọkùnye ìdún ọ̀wá nífẹ̀ẹ́ léyìí dágbére fáyé lé ọmọ olùkọ́ léèlú mo lé téńté mo mú jọba mo ta làlà mo joyè èèmọ̀dẹ̀ ẹ̀rù ò gbọ́dọ̀ jọba ìwọ̀fà gbọ́dọ̀ joyè nílé bàbá tó bí ọlọ́mọ lé ọmọ jàbí ọmọ òkóyè kọ́lá ọmọ akógun akoto èpè ìjà ran yeye tó bí ọlọ́mọ kàkà kẹ́pẹ́ ọjà wọn aṣọ wọn àmọ́ dúdú bíi kóró sí ni Iyanifa mi àbíkẹ́ ọkọ lónìí ikú onílé já ọgbà lọ́wọ́ mi àrùn oníṣòwò mọ́lẹ̀ bíi ewúrẹ́ ayé òwá nírí ọmú láíláí ìyẹ́ ni wọ́n mọ̀ wò wọn nírẹ́yẹ mú ayé oníjàlè kan pé wọ̀ ni ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn yín ọlọ́run oníjó pa ọ́ lẹ́kún àbíkẹ́ ò ní báwọn gbélé wòrán òde àrùn tí ṣe gbajúmọ̀ hàn mọ́lẹ̀ ọlọ́run oníjó ṣe ọ́ lágbára ọlọ́run ọba bọ́ bá ti lọ kọ́mọdé nírajò àlọ́ọ̀dẹ ẹni bá lọ́ọ̀ níbọ̀ lọ ní débálé ẹni bá ní ọkú ikú ní ìkókó léèwọ̀n àrùn ní kó bìràn sólúwa rẹ̀ lọ́rùn ọkọ̀ ọdún lónìí mo bá ọ dá sọ́dún ìyá mi àbíkẹ́ agbáṣà lórí gẹ̀ǹgẹ̀ ọ lè mọ ṣé ìparí ó sì mọ̀ká ọ ní báwọn náà jà wérewére ọ ní báwọn náà jà wàràwàrà ọ wá ní rohùn gbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára ọlọ́run.